A kú ìkàlẹ̀ nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ọwọ́jà ètò yìí bá fẹ́ dé. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun tológun. Lápẹ́ yẹn ṣe ń wò mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade, ọmọ bàbá Arámidé. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi náà ní di. Nǹkan kan mo fẹ́ jẹ́ kó jàǹfààní fún wa lónìí. Mo fẹ́ share nǹkan kékeré kan fún yín lónìí, ẹ̀yin olólùfẹ́ mi. Pàápàá jùlọ àwa obìnrin tó jẹ́ pé tá bá ti ń ṣe nǹkan àlejò, inú máa ń run wá. Ọ̀dọ́bìnrin, ó máa ń ṣẹlẹ̀ ní púpọ̀ sáwọn obìnrin wa. Ṣé wá rí àìsàn yìí? Àwọn bàbá wa ń pè ní àrùn rápẹ. Àrùn rápẹ yìí tó bá sábà máa ń ṣẹlẹ̀ tá tètè mójútó, ó lè fa kóbìnrin má rí oyún. Nígbà tóbìnrin bá ń fẹ́ oyún, ó lè má lóyún àárọ̀ dalẹ́ rí. Nígbà tó bá fẹ́ oyún, tá bá tètè kíyèsí, nǹkan tó burúkú ni, nǹkan tí kò dáa ni àrùn yìí. À ń pè ní àrùn rápẹ. Ẹ wá nǹkan fìdílé. Ṣé ẹ ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí, mo máa ń sọ̀rọ̀ nípa bá ṣe lè léwé àti egbò tá a fi lè tọ́jú ara wa. Àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni, ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ẹ lọ wá àwọn nǹkan yìí. Tẹ́ ẹ bá dá mọ̀, ẹ bèèrè lọ́wọ́ àwọn tó mọ̀. Wọ́n lè fi hàn tó lọ́pọ̀lọpọ̀ àwọn eléwé ọmọ yẹn náà. Wọ́n máa ń tarọ́. Ẹ wàá so ògùn, ẹ lóògùn ò jẹ́. Olòṣì láwọn ẹlòmíì nínú wọn. Ní tí ò ní yóò sọ pé ò ní. Ẹ bá dárúkọ ewé kan fún sìn, kò ní o. Ìwọ tó ò ní yẹn tó yẹ kó lọ bèèrè lọ́wọ́ ẹni kejì ẹ, irọ́ ni o. Kò ní béèrè. Ìtàkùtà ni ó tà fún ẹ. Ìwọ tó bá dá nǹkan mọ̀, bèèrè lọ́wọ́ àwọn tó mọ̀. Ṣé wá rí àrùn yìí? Àrùn tó burúkú jáì ni, tó jẹ́ pé tí obìnrin bá fẹ́ ṣe nǹkan àlejò, inú rúnrun ni. Obìnrin máa lọ́nu mọ́lẹ̀. Ẹ rò pé ó jáde láyé ni. Àgbà tó bá tó parí nǹkan oṣù yẹn kó tó lálàáfíà. Má kárí bọnú. Ìwòsàn ti dé lónìí fún wọn tí inú wa máa ń run tó fẹ́ ṣe nǹkan àlejò ẹ. Wọ́n ti bẹ́ẹ̀ mú oògùn tí wàá lò wá. Iṣẹ́ yìí tó bá lò ó, wàá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kò ṣe nǹkan tó pọ̀ náà. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe, ẹ bá mi share àwọn program yìí. Àwọn nǹkan tí ò bá yé yín, ẹ lè béèrè. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, èyíkéyìí tábà wò jẹ́ wòlíì. Dákun kíṣẹ́ ilé jẹ́ fún wa dáadáa. Yóò jẹ́ fún yín o. Gbogbo nǹkan tí mò ń mú wá yìí, bó ṣe jẹ́ náà ni mo ṣe sọ yẹn. Kò sí àfikún, kò sáyọ kúrò, kò lè, kì í ṣe àrórísọ o. Lọ́pọ̀lọpọ̀ mi máa wò pé àwọn pípù yìí wọ́n kàn mú un lórí. Ẹ tó bá mọ̀ mí dáadáa, tó bá mọ̀ mí dáadáa, yóò mọ̀ pé ibi tí mo ti jáde wá, àtọ̀ ẹ̀ náà fi bí mi. Bẹ́ẹ̀ ni. A mọ̀ ń pa ewé àtegbò níwọ̀nba táwọn bàbá wa fi yé wa. Àlámọ̀ o. Àmọ́ mo mọ̀ níwọ̀nba. Ká mú ewé kan ní, ká wá papọ̀ mọ́ ewé kan ká fi ṣe ìwòsàn. Bẹ́ẹ̀ ni. Ara nǹkan táwọn bàbá wa kọ́ wa nìyẹn. Ṣé wá lóbìnrin tí inú bá máa ń run, tó bá ń ṣe nǹkan àlejò lọ́wọ́, tó bá ti ṣe oògùn yìí, nígbà tí o bá fẹ́ bẹ̀rẹ̀ period, òun máa lò ó. Tó bá yẹ pé ọ̀la ló fẹ́ rí period ẹ, wàá máa lò láti ní lọ títí tí wàá fi parí period yẹn. Tó bá tún di eléyìí tó tún ń bọ̀, wàá tún lò bẹ́ẹ̀. Kí ló máa lọ wá? Lọ́wọ́ mi wá akọgùn. Wọ́n pè kíní kan ní akọgùn. Ṣé rí akọgùn yìí àti odidi atare kan àti akọgùn,
àti orógbó gbígbẹ. Orógbó gbígbẹ, bá mi gún akọgùn yẹn kúnná àti orógbó gbígbẹ kó kúnná dáadáa àti atare. Gún dáadáa kó kúnná, lọ̀, fi asẹ́ ajọ̀ kó fi kù ú. Tó ti fi kù ú, tó ń lọ̀ dáadáa kí gbogbo ẹ̀ kúnná. Ó yá dà sínú omi ọsàn wẹ́wẹ́. Omi òroǹbó, òroǹbó ni wọ́n ń pè ní ọsàn wẹ́wẹ́. Lọ́dọ̀ tiwa lọ́hùn, òroǹbó làwa ń pè é. Ó yá dà sínú omi ọsàn wẹ́wẹ́. Tó bá ti fẹ́ lò ó, máa jí pọ̀ dáadáa kí o tó lò ó. Ìwọ oògùn yìí ṣiṣẹ́, obìnrin ló ṣiṣẹ́ fún o. Obìnrin tí inú bá máa ń run ni ló wà fún o, tó bá ń ṣe píríọ̀dù lọ́wọ́. Tá bá fẹ́ wá lò ó fún oògùn inú rírun lásán, bá fẹ́ lò ó fún inú rírun lásán, tí ò ń ṣe pé obìnrin tó ń ṣe píríọ̀dù, a ní fi orógbó sí i. Ó ṣiṣẹ́ inú rírun lásán fún ẹlòmíì yàtọ̀ sí obìnrin tó ń ṣe píríọ̀dù. Jẹ́kọ̀kùnrin inú bá máa ń run ṣáṣá, bá mi lọ tọ́jú akọgùn àti odidi atare kan. Lọ́ papọ̀. Ṣé o ti lọ̀? Dà sínú omi ọsàn wẹ́wẹ́ kó máa lò ó. Kò jù báyìí náà lọ, ló bá parí. Iṣẹ́ tí mo fi kalẹ̀ yìí, iṣẹ́ tó dájú ni o. Àmì Elédùmarè dájú jùlọ. Ẹ má jẹ́ ká fi ṣeré o. Ẹ má jẹ́ ká bora wa mọ́lé. Ẹ má jẹ́ ká bora wa pa. Tọ́jú ara rẹ. Ara ń fájò. Mọ́ lọ́nú mọ́lẹ̀ mọ́. Tọ́jú ara ẹ, ara ń fájò. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ dákun ẹ bá mi subscribe. Ẹ bá mi share program yìí, ẹ bá mi like. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè béèrè lórí ẹ̀. Màá dá yín lóhùn. Ẹ má sọ pé kò yé yín o. Mo ṣàlàyé ẹ̀ fún yín. Akọgùn, atare, orógbó gbígbẹ. Kò jù bá náà lọ. Ẹ dà sínú omi ọsàn wẹ́wẹ́. Ó di lílò fún wọn tí píríọ̀dù ẹ̀ bá ṣe píríọ̀dù ẹ̀rùn ni àbí inú máa ń run ẹni. Máa lò ó. Kódà kó jáde lébọ̀ náà ni. Tí inú máa ń run obìnrin, obìnrin ò ní lóyún. Má jẹ́ ká parọ́ tanra wa. Obìnrin ò ní lóyún. Gbogbo aláboyún ayé, á gbóhùn ìyá, á gbóhùn ọmọ. Bàbá ọmọ náà ò ní yọjú o. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì ní, láìpẹ́ láì jìnnà, ẹ finú ṣoyún, ẹ fẹ́ yẹn gbọ́mọ pọ̀n. Gbogbo ayé ò nílò fún gbogbo wa jó o. Àwa nílò kan tán ká torí kan. Orúkọ mi yí padà, orúkọ mi máa yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi Dr. Aviz Abolade. Ire o. Ó dìgbà kan náà.